Ẹ kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn. Ilé ìfowópamọ́ àgbáyé World Bank ti ní ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló tún máa wà nínú ìṣẹ́ àti òṣì nígbà tó bá máa fi di ọdún 2027. Ìjọba ilé ìfowópamọ́sí náà lórí ọjọ́ iwájú àwọn ilẹ̀ Áfíríkà sọ pé ìṣẹ́ àti òṣì tó wà ní Nàìjíríà máa lékún pẹ̀lú ìdá 3 tó bá máa fi di ọdún 2027. Wọ́n ní èyí máa rí bẹ́ẹ̀ o látàrí bí Nàìjíríà ṣe gbára lé epo rọ̀bì gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì tó fi ń pa owó wọlé. Àìrájájá ètò ọrọ̀ ajé àti ìpèníjà ètò ìṣèjọba tó dúró re. Ìjọba ní àwọn orílẹ̀-èdè tí wọn kò gbára lé epo rọ̀bì tó jẹ́ pé nǹkan ọ̀gbìn ni wọ́n fi ń ṣe agbára ṣíṣe iṣẹ́ wọn kí ètò ọrọ̀ ajé wọn rú gọ́gọ́ sí lọ́dún 2027. Bí ó tilẹ̀ jẹ́ pé ìgbéga bá ẹ̀ka tí kì í ṣe ti epo rọ̀bì ní Nàìjíríà bí ètò ọ̀gbìn ní ìparí ọdún 2024, ilé ìfowópamọ́ náà ní kò tó láti gba Nàìjíríà lọ́wọ́ ìṣẹ́ o. World Bank ní tí Nàìjíríà bá fẹ́ bọ́ lọ́wọ́ ìṣẹ́, ó gbọ́dọ̀ mú àlékún bá ètò yìí yóò ti ọrọ̀ ajé rẹ̀ sókè bíi mímú àlékún bá ètò ọ̀gbìn rẹ̀. Ọ̀jọ̀gbọ́n Jamila Ọmọlára Yakub, onímọ̀ nípa ètò ọrọ̀ ajé ní ilé ẹ̀kọ́ gíga Lagos State University LASUN, wòye pé pẹ̀lú bí Ọlọ́run ṣe fi ilẹ̀ jíǹkí Nàìjíríà, ètò ọ̀gbìn jẹ́ ohun tó yẹ kí gbogbo èèyàn máa ṣe o. Ó ní Nàìjíríà nípa láti máa pèsè oúnjẹ tí yóò tó wa jẹ, bẹ́ẹ̀ tí a ó sì tún máa pèsè fún àwọn orílẹ̀-èdè míì. Ó ní Nàìjíríà nípa láti máa pèsè oúnjẹ tí yóò máa tó wa jẹ, tí a ó tún máa pèsè fún orílẹ̀-èdè mìíràn láti máa fi ṣe ọrọ̀ ajé. Ọ̀jọ̀gbọ́n Yakubu ní ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló máa ń fojú iṣẹ́ ìdọ̀tí wo iṣẹ́ ọ̀gbìn o, pé òun ló ṣokùnfà ìfàsẹ́yìn tó ń bá Nàìjíríà fínra lásìkò yìí. Ó sọ pé ìjọba nílò láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn ọ̀dọ́ lórí àwọn àǹfààní tó wà nínú iṣẹ́ àgbẹ̀ àtàwọn ọ̀nà tí wọ́n lè gbà ṣe láti rí èrè tó pọ̀ jẹ níbẹ̀. Ó pé ìjọba nílò láti ní àkọlé àwọn èèyàn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ àti agbègbè tí wọ́n ti ń ṣiṣẹ́ lójúnà àti pèsè ìrànlọ́wọ́ tó péye fún wọn o. Ó ní ṣíṣe iṣẹ́ àgbẹ̀ lóde òní láti pèsè oúnjẹ tó máa tó o tó sì tún máa ṣẹ́kù nílò àwọn irinṣẹ́ ìgbàlódé fún ètò ọ̀gbìn. Bó ṣe ní ìjọba gbọ́dọ̀ pèsè èyí láti fi ran àwọn ọ̀gbìn lọ́wọ́ o àti láti fi ṣe kóríyá fáwọn tó ń ṣiṣẹ́ náà. Ọ̀jọ̀gbọ́n náà sọ pé ọ̀nà láti mójútó àwọn èrè oko jẹ́ ìpèníjà o sáwọn àgbẹ̀ tún máa ń kojú lẹ́yìn tí wọ́n bá kó èrè àwọn nǹkan tí wọ́n gbìn tán. Ó wòye pé ọ̀pọ̀ èrè oko ló máa ń bàjẹ́ o káwọn àgbẹ̀ tó gbé dé ọjà àti pé ọ̀pọ̀ wọn ni kì í mọ ọ̀nà láti tọ́jú èrè oko wọn o tó bá pọ̀ tí yóò sì bàjẹ́ kí ìgbà tí wọ́n fẹ́ máa kó èrè oko mìíràn. Ìjọba nílò láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn àgbẹ̀ lórí ọ̀nà tí wọ́n fi lè máa pa èrè oko wọn mọ́ tí kò ní bàjẹ́ tí wọ́n sì máa rí tà lẹ́yìn tí àsìkò nǹkan ọ̀gbìn náà bá lọ tán. Ìjọba nílò láti tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tí kì í ṣe àgbẹ̀ gan láti máa gbin ohun kéékèèké sí ilé wọn láti mú àdínkù bá bí oúnjẹ ṣe wọ́n gógó ní àgbáyé wa. Ọ̀jọ̀gbọ́n Yakubu ní àwọn ètò ọ̀gbìn bíi kókò tí Nàìjíríà fi ń ṣe ọrọ̀ ajé sẹ́lẹ̀ ló sì ń tà káàkiri àgbáyé o tí Nàìjíríà náà sì nílò padà mú ẹ̀ka ètò ọ̀gbìn rú gọ́gọ́ sí i. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò tó ṣokùnfà ìfàsẹ́yìn fún ọ̀pọ̀ àgbẹ̀ ní Nàìjíríà, ó ní ó ti yẹ kí ẹ̀rọ ayàwòrán CCTV
ti pọ̀ káàkiri Nàìjíríà o tí yóò máa mójútó lílo bíbo àwọn èèyàn káàkiri àgbáyé. Ní báwọn agbébọn ṣe ń lọ dá àwọn àgbẹ̀ lọ́nà nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ lóko ti yẹ kó di ohun ìgbàgbé o nítorí ó ti yẹ káwọn ẹ̀ṣọ́ ààbò ti wà láwọn ìgbèríko tí iṣẹ́ àgbẹ̀ ti máa ń wáyé jùlọ ti dáàbò bo àwọn àgbẹ̀ yìí. Bí àwọn ẹ̀rọ ayàwòrán bá wà káàkiri, àwọn ẹ̀ṣọ́ ààbò yóò tètè mọ̀ o. Bẹ́ẹ̀ wọn yóò sì lè tọpinpin àwọn àjòjì tó bá wọ ìlú kan. Nílò láti mú ọ̀rọ̀ ààbò àwọn àgbẹ̀ ní nǹkan tó ṣe pàtàkì kí wọ́n mú ní ọ̀kúnkúndùn nítorí ọ̀pọ̀ àgbẹ̀ ni wọ́n ti pa sóko tó sì kàn bá àwọn mìíràn. Bí ọkàn aráàlú bá balẹ̀ o, ó máa rọrùn láti ṣe iṣẹ́ àgbẹ̀ dáadáa. Bákan náà ló ní ìjọba nílò láti pèsè àwọn irinṣẹ́ àti ohun èlò tó péye fáwọn ẹ̀ṣọ́ ààbò. Bẹ́ẹ̀ kí wọ́n sì máa ṣe kóríyá fún wọn ò lóòrèkóòrè kí wọ́n lè máa ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Onímọ̀ nípa ètò ọrọ̀ ajé náà ní èèyàn ní ṣiṣẹ́ o ìgbéga ètò ọ̀gbìn ní Nàìjíríà yẹ kó jẹ́ lọ́dún nítorí bí ebi bá ti kúrò nínú ìṣẹ́bùṣe. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.